kẹ́ gé ọwọ́ wọn tàbí kẹ́ gé ọwọ́ wọn áò àrùjúlùhùm àti ẹsẹ̀ wọn min khilafin ní ìpàsípayọ ẹgé tẹ́ bá ti gé ọwọ́ ọ̀tún kẹ́ gé ẹsẹ̀ òsì tẹ́ bá ti gé ẹsẹ̀ òsì kẹ́ máa gé apá ọ̀tún ẹgé wọnú ara wọn kẹ́ gé ní ìpàsípayọ kábíyèsí olódùmarè ní tàbí kẹ́ gé ní ìpàsípayọ áò yunfa'u minal ardi àbí kẹ́ lé wọn kó lórílẹ̀ wọn áò yunfa'u minal ardi tàbí kẹ́ lé wọn kó lórílẹ̀ ibi tí wọ́n ń gbé tán pè nílùú yẹn tán pè nílẹ̀ ẹ̀wọ̀n yẹn ẹ lé wọn kó mbẹ̀. ìbà olódùmarè ìbà gbogbo ajínlẹ̀ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbọ̀ngàn mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá lólóko lẹ́yìn òdì pẹ̀lú kíkí tó lọ́lá jùlọ wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣiṣẹ́. kí ni tí a tún jọ fẹ́ gbé ẹ̀wọ̀ ní àkókò yìí ní tí a jọ fẹ́ gbé ẹ̀wọ̀ ọ̀rọ̀ tó le púpọ̀ ni ohun tí ó fi yé yín wípé ẹ̀sìn Islam àti Christianity or religion generally wọ́n fi wá kó wa lẹ́rú ni ṣé wá rí Islam gangan fún ẹ̀ ní pàtó mission ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá mission àwọn Fúlàní nílẹ̀ Yorùbá òun ni láti gba ilẹ̀ wa gbogbo ẹ̀yin àfà tẹ́ ń gbé ìjà ìran lárúbáwá tẹ́ ń gbé ìjà àwọn lárúbáwá àwọn èdè lárúbáwá àwọn Fúlàní tí wọ́n kó bọ́ ìbọ̀ wà lọ́wọ́ pẹ̀lú irọ́ ẹ̀sìn tẹ́ ń gbìjà wọn ẹ̀yin inú Ọlọ́run ṣẹ́ẹ̀dẹ̀ róòtọ́ tẹ́ ẹ̀ sọ àwọn alálẹ̀ obìnrin ìtẹ́jọ́ wáyà Kùránì yìí ẹ lè mọ̀ wípé Islam is full of blood kọ́ṣà pààyàn Islam ò lè Allah ò lè jẹ́ Olódùmarè láyéláyé Allah kò lè jẹ́ Olódùmarè ẹni ọ̀nà wo ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ yìí kémi àti ojú agbèsí làkàyè pé ṣé ọba tó dá èmi àti Olódùmarè káwa ń jọ́sìn fún nílẹ̀ Yorùbá ọba tó dá wa tó rè wá tó ń fún wa ní jíjẹ tó ń fún wa ní mímu só lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde nínú àlọ́ ní Al-Qur'an ló wà lọ́wọ́ mi. ẹ tẹ́ bá fẹ́ tú Allah ẹ má pè Allah ẹ má ẹ̀fà pè Allah ní Ọlọ́run mọ́ Allah yìí ṣe Ọlọ́run kò dẹ́ ṣe Olódùmarè ẹ dájọ́ káyà yìí Suratul Mahida Quran lẹ́rì Suratul Mahida Quran chapter 5 verse 33 ọ̀nàfẹ́kà kẹwàá itú tí Allah tó ní kí Muhammad ó fi àwọn tí ò bá ti gba ìsìláàmù kó fi wọ́n ṣe ìdí ni ẹ̀dẹ́ fi rí jàgídíjàgan tó pọ̀ lára àwọn mùsùlùmí. ẹgbẹ́ ayé àyè ẹja tó ká ayé àyè ní Quran chapter 5 Suratul Ma'idah chapter 33 verse 33 ọ̀nàkàyè ó ní innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu ó ní ẹ̀rí àwọn tó ṣe pé wọ́n gbé ogun ti Allah wa rasulahu àti òjíṣẹ́ rẹ̀ wa yas'auna fil ardi fasadan tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fọ́n ìbàjẹ́ sórílẹ̀ tí wọ́n hùwà bàjẹ́ lórílẹ̀ ó ní àwọn tá a wí an yuqatalu aw yusallibu ẹ̀san fasadan ẹ̀san tá a san wọ́n ìwọ ànábì ẹ̀san tó san wọ́n ní tí ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ ṣe fún wọn àwọn tó máa tẹ́ bá ti ní kẹ́sẹ̀ islam tí wọn ò bá ti ṣe islam àwọn tó láwọn ò ní gba tiẹ̀ tà Allah tí wọ́n láwọn ò ní gba ti Muhammad tí wọ́n gbógun ti Allah àti Muhammad tó láwọn ò ṣe tiẹ̀ fasadan ẹ̀san wọn ní tẹ́ ẹ ṣe fún wọn o ní tẹ́ ẹ fi ṣe fún wọn o ní pé kíni o ayùkọ́tàlù ẹ pa wọ́n ayùkọ́tàlù ó ní ẹ pa wọ́n tẹ́ ẹ bá pa wọ́n how you sọ́làbù tàbí kẹ́ ẹ kàn wọ́n má àgbélébù ẹ kàn wọ́n mọ́gi ẹ kàn wọ́n má àgbélébù ẹ kàn wọ́n pa how to kọ́tà àìdíhìm wà àrùjòlóhùn how to kọ́tà àìdíhìm ó ní tàbí kẹ́ ẹ gé ọwọ́ wọn ẹ gé àwọn ọwọ́ wọn wà àrùjòlóhùn àti àwọn ẹsẹ̀ wọn wà àrùjúlù àti àwọn ẹsẹ̀ wọn min khilafin ní ìpàsípayọ min khilafin ní ìpàsípayọ ó ní ẹ gé ọwọ́ wọn tàbí kẹ́ ẹ gé ọwọ́ wọn àrùjúlù àti ẹsẹ̀ wọn min khilafin ní ìpàsípayọ ẹ gé tẹ́ bá ti gé ọwọ́ ọ̀tún kẹ́ ẹ gé ẹsẹ̀ òsì tẹ́ bá ti gé ẹsẹ̀ òsì kẹ́ ẹ máa gé apá ọ̀tún ẹ gé wọnú ara wọn kẹ́ ẹ gé ní ìpàsípayọ kábíyèsí Olódùmarè ní tàbí kẹ́ ẹ gé ní ìpàsípayọ how yunfa'u minal ardi àbí kẹ́ lé wọn kó lórílẹ̀ wọn how yunfa'u minal ardi tàbí kẹ́ lé wọn kó lórílẹ̀
ibi tí wọ́n ń gbé tán pẹ̀lú ìlú yẹn tán pẹ̀lú ilẹ̀ wọn yẹn ẹ lé wọn kúrò ńbẹ̀. Tí wọ́n bá ti kọ̀ tán láwọn ò ṣe ti ìsìláàmù, tí wọ́n bá ti kọ̀ tán láwọn ò gba àlùkùránì, tí wọ́n bá ti kọ̀ tán láwọn ò tẹ̀lé Muhammad, tí wọ́n bá ti kọ̀ tán láwọn ò tẹ̀lé Allah, ó ní ẹ lé wọn kúrò lórí ilẹ̀ wọn, ẹ gbá ilẹ̀ wọn, ẹ lé wọn kúrò ńbẹ̀, ẹ lé wọn lọ sẹ́yìn odi pátápátá, ẹ lé wọn dànù, ẹ lé wọn kúrò nínú ìlú. Ìlú tó lódùmarè fi jogún. Ẹ lé wọn dànù kẹ́ ẹ gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́. Ó ní tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ zálíkà lahum khizyun, eléyìí tá a sọ yìí zálíkà lahum khizyun fi dúnìyà, ó ní ìyẹpẹrẹ tó ga jù fún wọn láyé. Tẹ́ bá ti rí fún wọn ti yẹpẹrẹ láyé nìyẹn. Nígbà tẹ́ bá ti gbèdé ẹnu ẹ̀ tẹ́ èdè wa èdè Yorùbá wa àlẹ́ sọ́mọ́ èdè Lárúbáwá náà ni a máa sọ sọ́wọ́n ti yẹpẹrẹ wa. Wọ́n sọ fún yín pé èdè Lárúbáwá ẹnìkan pè mí jẹta kan àwọn afárá dáadáa kan ó pè mí jẹta sọ fún mi wípé Allah tó dá wa Ọlọ́run tó dá wa ó ní èdè Lárúbáwá ló ń gbọ́lá fún. Olédè Yorùbá yẹpẹrẹ. Ó ní èdè Yorùbá kò wá straight forward kò lọ́lá, èdè Lárúbáwá ló lọ́lá. Òpó náà dẹ̀. Ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ táwọn náà wá gbà bẹ́ẹ̀ tá a jẹ́ wọn kó wọn mẹ́rẹ̀ tí wọ́n sọ fún wa pé èdè wa ò dáa tá a sì gbà lẹ́nu wọn pé èdè wa ò dáa sáà ti yẹpẹrẹ. Tí wọ́n bá sọ fún ọkọ àwọn bàbá wa àwọn ancestors wa ẹni ibi ni wọ́n tí wọ́n sì ń ròyìn Muhammad pẹ̀lú atrocities tí Muhammad commit tí wọ́n sì ń ròyìn rẹ̀ bí ẹni rẹ̀ tí wọ́n ń ròyìn King James tí wọ́n ń ròyìn ẹ̀ bí ẹni rẹ̀ ẹ lọ wo history ẹ̀ ẹni tó kọ Bible King James version ẹ lọ wo history ẹ̀ kẹ́wọ́n tó ṣẹlẹ̀. Gbogbo àwọn tá a wì pẹ̀lú ìwà burúkú tó ń wì táwọn yẹn wá ń paint àwọn ancestors tí wọ́n yẹn bí ẹni rẹ̀ fún wa táwọn fẹnu ẹ̀tẹ̀ tàbí ń bú àwọn ancestors wa láwọn tí wọ́n dé kárí ayé lò láwọn tí wọ́n júwò ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa sáà tí wá yẹpẹrẹ. aláàní tẹ́ bá ti ṣe lé fún wọn tẹ́ lé wọn kúrò lórí ilẹ̀ wọn tẹ́ bá pa wọn tẹ́ rí wọn pa ó ní ẹ pa wọn tẹ́ bá ti pa wọn how you sọ́ọ̀lìbù kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ kàn wọ́n mọ́ kẹ́ ẹ kàn wọ́n mọ́ àgbélébù how to kọ́tà ò àìdí ìmú àrùjòlù tàbí kẹ́ ẹ gé ọwọ́ wọn àti àwọn ẹsẹ̀ wọn min khilafin ní ìpàsípayọ ẹ gé ọwọ́ ọ̀tún ẹ gé tẹ́ bá ti gé ọwọ́ ọ̀tún ẹ gé ẹsẹ̀ òsì tẹ́ bá ti gé tó bá jẹ́ ẹsẹ̀ òsì lẹ gé ẹ gé ọwọ́ ọ̀tún ẹ gé gbogbo ẹ̀ ní ìpàsípayọ tẹ́ bá ti gé bẹ́ẹ̀ how you fa òmìnira láàrúdẹ tàbí kẹ́ ẹ lé wọn kúrò lórí ilẹ̀ wọn èyí tí wọ́n ṣe nínú Ìlọrin tí wọ́n fi gbà lọ́rin márùn Yorùbá lọ́wọ́. Ìwọ náà bẹ̀rẹ̀ báyìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tẹ́ ń bú yìí àwọn ni wọn ò jẹ́ wọ́n rìnà wọ Òṣogbo àwọn ni wọ́n kógun jà àwọn Fúlàní tí wọ́n fẹ́ gba Òṣogbo mọ́ wa lọ́wọ́ ọlọ́dún náà lọ́hùn-ún. Àwọn bàbá ọ̀lẹ́ wá ṣépè fún lónìí ẹ lọ ka ìtàn Ògúnmọ́lá nìbàdàn kẹ́ ẹ wo tí wọ́n gbéṣẹ́ nìbàdàn gbogbo àwọn warriors wa ilẹ̀ wọn ń takò lónìí. Torí Muhammadu. Ó ní ẹ lé wọn kúrò lórí ilẹ̀ wọn tó bá ti lé wọn kúrò lórí ilẹ̀ wọn zálíkà lahum khizyun fil dunya eléyìí gangan òun ni ìyẹpẹrẹ tó ga jù fún wọn láyé. Tí wọ́n ti wá yẹpẹrẹ láyé tán o tí ìyẹpẹrẹ ti dé bá wọn tẹ́ ẹ pa wọn dànù lẹ́yìn tẹ́ bá pa wọn láyé àbí tẹ́ ẹ ní wọn kúrò lórí ilẹ̀ wọn tí pé ìyẹpẹrẹ yẹn dé bá wọn walahum fil akhirati azabun azim tí wọn àwọn tá a tún wì tẹ́ bá tún kú tán tẹ́ ẹ tún lé wọn kó tán tún kú tán yẹpẹrẹ tán láyé tẹ́ bá tún wá dídọ́ ìdàgbé àlùkìyámà o ìyẹn tí ìjọ tààtà ni wọ́n ṣèdájọ́ tí wọ́n àwọn tá à ń wí yẹn gé azabun azim wọ́n tún wá jẹ ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ìyà tó ga tuntun bẹ fún wọn. Ẹ dákun ẹ jẹ́ n bi yín léèrè ẹ wáyà tí mo kà ẹ lọ kà fún ara yín Suratul Maida Quran chapter 5 verse 33 ẹ lọ kà ìbéèrè tẹ́mi ń bi ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfa ẹ̀yin alábòsí wọ̀nyí ìbéèrè tí mo ń bi yín ni pé ṣé ọba tó dá èmi àti ilé sọ ọ̀rọ̀ jáde lẹ́nu sẹ́yìn lè sọ fún ọmọ tẹ́ bí nínú ọ̀rọ̀ yìí ìtẹ́fì mọ̀ wípé Ọlọ́run ò dá ẹ̀sìn kankan Ọlọ́run Olódùmarè tí wọ́n lẹ̀ Yorùbá kọ́ ni Allah ẹni bí ni Allah pẹ̀lú ọ̀rọ̀ tá a kà yìí ọ̀rọ̀ tá a kà jáde yìí ẹni bí ni Allah ẹni bí ni Muhammad pẹ̀lú ọ̀rọ̀ tá a kà jáde yìí. Torí pé mo ní mi ò ṣe Islam nísìn wọ́n ní kẹ́ ẹ pa mí tẹ́ ẹ bá ti pa mí wọ́n ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ kàn mí má gbélébù kẹ́ ẹ kàn mọ́ mọ́gi tẹ́ ẹ bá lè kàn mí mọ́gi wọ́n ní ẹ gé mi ní ọwọ́ àti ẹsẹ̀ mi ní ìpàsípayọ tẹ́ ẹ bá ti ẹ gé mi lọ́wọ́ mi ní ìpàsípayọ tẹ́ ẹ bá ti àwọn ẹlẹ́sẹ̀ ẹ lé wọn kúrò lórí ilẹ̀ kẹ́ ẹ lé mi kúrò lórí ilẹ̀ ni kẹ́ ẹ dìísọ̀ mi kúrò nínú fámìlì kẹ́ ẹ lé mi kúrò lórí ilẹ̀ mi kẹ́ ẹ tì mí jáde kúrò lórí ilẹ̀ tí wọ́n forí mi sọ yìí
a jẹ́ pé mo ti torí pé mi ò ti tẹ̀lé Allah yẹn kẹ́ lé mi kò lórí rẹ̀ eléyìí wà ní ẹ̀san ìyẹpẹrẹ tó ga jù fún aláyé fún ẹni tí ò bá ti tẹ̀lé Allah àti Muhammad ìyẹpẹrẹ tó ga jù fún láyé nù yóò tún wá lọ jẹ̀yẹ lẹ́tà ẹlẹ́rọ níjọ́ àdìkíyàmọ̀ irú ọlọ́run wo nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ fún wa nílà.